A fẹ́ jẹ́ kí fún àwọn tí ń gbọ́ wa pàápàá jùlọ àwọn àfáà súnnà gẹ́gẹ́ bí ní àwọn ìṣítí àbí bí ìmọ̀ràn nípa ojú ọ̀nà súnnà tí pèpè sí Jazakumullahu khair. Lábala ilé yẹn Ọlọ́run gan ti fún wa ní ìmọ̀ràn ó dẹrùn ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana. So abùkátà sí hikma ní pàtàkì jùlọ àwọn tá à ń ṣe ìdè àwọn tí ń ṣe ìdè àwọn pé àwọn gbé súnà lọ́wọ́. So ọ̀nà tó pọ̀lọpọ̀ ń gbà pépè sí ẹ̀sìn ó le tàbí tá a lé jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n tá a bá gbé kalẹ̀ pẹ̀lú hikma àwọn yóò gbọ́ wáyé ó sì gbà lọ́wọ́ wa. Tí a ní káwí ma ala rasul al-balag wí ní tiẹ̀ tó bá ti wí o ti bàrà àbínú àti ẹ̀ tí wọ́n gbọ́ àbí wọn ò ní gbọ́ ìdáyàtò tawfíìkì nù Ọlọ́run nìkan lónìí. Ìrìṣàdù ní ti àwọn dìlálà báyìí lọ́lọ́run wí tẹ́lẹ̀ ìṣùgbọ́n ká máa ń ṣe bí wọ́n sá gbà ní ìsìn ká gbà ní ìsìn wọn lè gbà ní ìsìn lójú ẹ̀sìn. So Leeds City University èmi ni ìmáàmù níbẹ̀ báyìí tipẹ́tipẹ́. So nígbà tá a bẹ̀rẹ̀ sí ní kírun so ọjọ́ bí ẹ̀bẹ̀ ọjọ́ bí títù ọjọ́ bí bíbà so àwa bí mẹ́fà la máa ń ra táwọn fẹ́ kírun jùmọ̀. So nígbà yá àǹdí mẹ́wàá àǹdí 20 ní ìsìn tá a bá fẹ́ kírun jùmọ̀ ní ìsìn we are more than 2,000 ní Leeds City University. Leeds City University. So abùkátà sí hikma abùkátà sí sùúrù ní ká má ṣe ìsìtìtọ́ pé a tètè rí támárà bí a ti rí kíní òṣèṣe jù báyìí lọ tí èso fi ilẹ̀ sọ́dọ̀ lọ wọ́n sàmúra sí dáwà then ìyẹn bùkátà sí àdúrà then ìkúnra wa lọ́wọ́ níbi dáwà wọn náà ṣe pàtàkì nítorí jẹ́ á ní nàìjáwò tó pọ̀ nù Mazatul Haramain. Inú tá bá fẹ́ ṣe rédíò program báyìí àwọn bíi mẹ́wàá la máa ń ṣe ẹni tó fẹ́ deliver ní tó fẹ́ sọ lórí rédíò wá wí ká gbọ́ báyìí gbogbo á tẹ̀tí sí eléyìí ẹmu kúrò eléyìí ẹ̀fì sí eléyìí ẹ̀yọ kúrò so tí kálukú sì gbà á pẹ̀lú tòbínú bí tá a fi yanjú ẹ̀ so jẹ́ tí mo fẹ́ sọ fáwọn àtàjẹ́ òní súnà tó kọ́lá kó wà lọ́wọ́ kọ́ sànù wa. So àwọn súnà ò lè tó nǹkan ṣùgbọ́n àwọn wa tá a bá jẹ́ wàá péré náà ẹ̀já sì dì mú ká má ṣe iyèméjì ká má wẹ̀yìn ká má wo táwọn èèyàn ń dà láyé àwọn èèyàn ti dàdàkúdà ṣùgbọ́n méjì àwọn ọbẹ̀ ṣùgbọ́n àwọn akébàtọ́ bí mo tẹ̀kẹ́.